Ojúmọ́ ire níbi gbogbo tẹ́ ti ní àǹfààní láti tún máa wò wá. Ṣé rí ojú tẹ́ fi ń wò wá ní gbogbo ìgbà kò ní fọ́ o. Etí tẹ́ sì fi ń gbọ́ wa kò ní di láṣẹ Elédùmarè. Àtàwa àtẹ̀yìn, nǹkan kan ò ní ṣe wá. Bí nǹkan bá ṣe wá nǹkan rè báyìí, òun náà ló máa ṣe wá. Irú ayọ̀ báyìí la máa gbọ́ lágọ̀ọ́ gbogbo aláṣẹ Elédùmarè. Bó bá jójúmọ́ lẹ́wà, ẹ kú ojúmọ́. Tó bá jẹ́ ọ̀sán ni, ẹ káàsán, ìyálẹ̀ta, ẹ kú ìyálẹ̀ta. Ẹ kú ìrọ̀lẹ́, ẹ kú àṣálẹ́, ẹ kú àárín òru, ẹ kú fẹ̀rẹ̀, ẹ kú dédé àsìkò ní gbogbo tẹ̀tí náà àǹfààní láti máa wo ìkànnì Olómi Ọgbọ́n TV. Èmi tí yín tòótọ́ Olómi Olúṣọlá Ṣọlá lórúkọ mi rè lẹ́kàn lórúkọ bàbá. Olómi Ọgbọ́n làwọn èèyàn ń pè mí ọmọ ara kíni mí ìmọ̀jọ́ méjì. Ọmọ ẹ̀rọ ní sí ni ẹ̀kọ́ kì í sí nìyàn. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀yin ń wò wá orí ìkànnì Olómi Ọgbọ́n TV. Ẹ dákun ẹ dábọ̀, ẹ bá wa share, ẹ subscribe sórí ìkànnì yìí. Ẹ tẹ notification bell kẹ́lẹ̀ náà àǹfààní láti máa wo àwọn ìròyìn wa àti ètò wa lọ́lọ́kan òjọ̀kan bàbá tí ṣe ń gbé wá fún yín. Lórí fọ́nrán fídíò kan tí mo ṣe lánàá tí mo fi pe àkíyèsí ọ̀pọ̀lọpọ̀ wa sí àwọn nǹkan kan. The issue of Ọba Ọ̀wọ́adé and Ọ̀ọ̀ni Ilé-Ifẹ̀ tí ó tún dé orí the issue of alága ìgbìmọ̀ lọ́balọ́ba which transpired between kábíyèsí ọba Ọ̀wọ́adé, ọba Olúbàdàn àti Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. Ó jẹ́ kí a gbàgbé àwọn nǹkan kan. Eléyìí tí mo fi sọ wípé ibo ni Bashorun wà. Òun gangan ló wá mú mi rántí ọjọ́ tí ni mo sọ wípé ọjọ́ Tuesday ni mo lọ sí ìlú Ọ̀yọ́. Ọjọ́ Tuesday ló ti yẹ kí n ṣiṣẹ́ yẹn. Ṣùgbọ́n ó fọ ọkàn mi gbà tí mo wá rí pé ọ̀rọ̀ kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ó sì ń tẹ̀síwájú ni mo á wò pé gbogbo alámà àgbàgbé nǹkan yìí. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n fi èròǹgbà wọn ṣọwọ́ kódà àwọn ẹlòmíì sọ pé kí n fi tèmi ṣe tèmi but I'm a kind of person tó jẹ́ pé the negative aspect of comment section mi ò ní react lé lórí negatively, mo máa react lé lórí positively ni nítorí pé kò gbọdọ̀ jẹ́ kí èmi náà kí n ṣe àṣìṣe gbogbo àwọn oníṣàṣìṣe lágbára Ọlọ́run. Ṣé ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì ni wọ́n sọ pé ó mà ṣe Olómi Ọgbọ́n pẹ̀lú ojú ìwòye rẹ̀ yìí. Àwọn kan sọ pé Bashorun wọ́n lọ kí Aláàfin Ọ̀yọ́ nígbà tí wọ́n dé sí ààfin ìgbà tí wọ́n kọ́kọ́ dé gbàrà ń gbà náà. Ó dá wọ́n lọ kí Aláàfin, wọn lọ kí Aláàfin. Bashorun sí níbi ìgbàdé ọba Ọ̀wọ́adé. Láti ìgbà yẹn ní Bashorun sì ti ní wọn ti sí nílé. Èèyàn kan sọ wípé bàbá Wándé gangan ni wọ́n dá nǹkan tó wà nílẹ̀ ni wọ́n dá sílẹ̀ nítorí pé wọn kì í ṣe Ọ̀yọ́mèsì wọ́n sì ń ṣiṣẹ́ Ọ̀yọ́mèsì. Èèyàn kan sọ wípé bí kábíyèsí ọba Ọ̀wọ́adé tí wọ́n bá fi títa àwọn Ọ̀yọ́mèsì ṣe ó ṣeé ṣe kí wọ́n má pẹ́ lórí oyè tọ̀. Àwọn èèyàn kan padà wá mẹ́nu bà ọ̀rọ̀ ọba Ìṣẹ́yìn lábẹ́ comment section. Lábẹ́lẹ̀ làwọn ẹlòmíín pè mí wípé the only thing tí àwa tí a jẹ́ agbéròyìn síta tá a lè ṣe fún wọn òun náà ni wípé ká bá wọn rawọ́ bẹ̀bẹ̀ pé kí Bashorun ìlú Ọ̀yọ́ kí wọ́n padà sílé o. Ìyẹn gangan wá ní ọ̀rọ̀ tí mo fẹ́ mú jáde lónìí yìí wípé Bashorun Ọ̀yọ́ bàbá wa ni. Ìlú Ọ̀yọ́ ìlú gbogbo ọmọ Yorùbá ni kì í ṣe ọmọ Ọ̀yọ́ nìkan ṣo. Bí Ilé-Ifẹ̀ ṣe jẹ́ ìlú gbogbo ọmọ Yorùbá, mo lè claim Ilé-Ifẹ̀, mo lè claim Ọ̀yọ́ nítorí pé ọmọ Yorùbá ni mí. Fún ìdí èyí àwa náà fẹ́ rawọ́ bẹ̀bẹ̀ sí bàbá Bashorun
nítorí pé ilé ò gbọ́dọ̀ bàjẹ́, ẹ ò gbọ́dọ̀ dágunlá. Ṣé ẹ mọ̀ wípé ẹ̀sọ́ ń gbà kan wípé ìgbésẹ̀ tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, gómìnà Ṣèyí Mákindé tí wọ́n gbé, tí wọ́n fi yan kábíyèsí ọ̀wọ́ adé yìí pé ọ̀dà o, à ń gbọ́ búburú lẹ́nu agbọ́rẹ̀ o, a ó wo ibi tí kì í náà ń já sí. Ṣé ká sọ pé Bashorun mọ̀ọ́mọ̀ kúrò ní Ọ̀yọ́ ni? Ṣá mọ̀ wípé kò sọ́gbọ́n, no matter what, ayé Bashorun máa yọ́lẹ̀ o. Bíi kí kábíyèsí kúrò ní ìlú ni, kí kábíyèsí ìlú kan kó kúrò ní ìlú kan, kí a wá sọ pé ayé kábíyèsí yẹn ò ní yọ́lẹ̀, láì ṣe pé bóyá ó fi aṣojú ọba tàbí adelé sílẹ̀ tí yóò máa ṣe ojú ẹ̀. Ojúṣe Bashorun wà níbẹ̀ gẹ́gẹ́ bí Bashorun Ọ̀yọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn kan pẹ̀lú ẹ mọ̀ pé wọn náà máa pẹ̀lú àti jíròrò pẹ̀lú kábíyèsí. Tí gbogbo wa ò bá tẹ̀ mọ̀ bí Bashorun Ọ̀yọ́ ipò tó dì mú, púpọ̀ nínú wa la mọ̀ ìtàn Bashorun Gáà. Nígbà táwa wà ní kékeré wọ́n ṣe eré Bashorun Gáà fún wa, wọ́n tún ti tún ṣe fún àwọn ọmọ táwa náà bí báyìí tí wọ́n pè ní House of Gáà. Tá a rí irú agbára tí ilé yẹn ní, tí mọ̀lẹ́bí yẹn ní. They are warriors of the Ọ̀yọ́. Bí ogun bá máa wọnú Ọ̀yọ́, bí Ọ̀yọ́ bá máa wó palẹ̀, àti ilé Bashorun Gáà, àti ilé Bashorun, kí n má ní Bashorun Gáà, àti ilé Bashorun ni wọ́n máa kọ́kọ́ gbógun lọ. Nítorí wọ́n nígbàgbọ́ pé bí ogun bá ti ja ilé Bashorun, tí ilé Bashorun bá ti wó lulẹ̀, kò sí Ọ̀yọ́ ó wó lulẹ̀. Bashorun sà, ẹ mọ̀ wípé bí nǹkan kan bá ṣe ipò yín tí ẹ ò bá mójútó ipò yín yẹn, kò sọ́gbọ́n o, gbogbo Ọ̀yọ́ àmọ́ sára o, gbogbo Ọ̀yọ́ àmọ́ sára. Ẹ wo bí, ẹ jẹ́ sọ fún àwọn aráàlú, ṣé ẹ mọ̀ pé jagunjagun lọkọ ìlú ṣá? Jagunjagun ó ju ọba ìlú lọ o. Lóòótọ́ ọba ìlú ló máa ń ṣígun fún jagunjagun, ṣùgbọ́n ọdún tí jagunjagun bá kọjú sẹ́yìn tó bá ṣígun sí ọba, ogun àjànlé àjà lóko, awosáwóró idẹ, awo báwọn ológun bí wọ́n ṣe ìkọlù tó sọ wípé àdéhùn wà láàrin ológun àti kábíyèsí, kábíyèsí ló ṣígun fún ológun, nígbà ó ṣẹ́gun tán ó ní nǹkan tóun fẹ́ lélẹ̀. Tí olórí ìlú tí ò bá fi ti jagunjagun ṣe, ogun akọlù o, ogun akọlù. Ṣé kí wọ́n ń ṣe pé ìyẹn ló wá ń ṣàkóbá fún ìlú Ọ̀yọ́ báyìí? Let's join hands láti pe Bashorun ìlú Ọ̀yọ́, ẹ jẹ́ á pè wọ́n padà wá sí Ọ̀yọ́. Bashorun, ẹ jọ̀ọ́, à ń rawọ́ bẹ̀bẹ̀ ni. Ẹ mọ̀ wípé orí tó bá máa dáde inú agogo dẹ̀ ní gbé, ọ̀nà tó bá máa lè jìgbàlẹ̀kẹ̀ inú agogo dẹ̀ ní gbé. Ó náwó kọ́nú kò náwó kọ́nú, b'Elédùmarè ṣe kọ́ nìyẹn. Ẹ jẹ́ n wá fi eléyìí náà rawọ́ bẹ̀bẹ̀ sí kábíyèsí ọba Aláàfin Ọ̀yọ́. Àwa kéré lórí lọ́jọ́ orí, ṣùgbọ́n ẹ̀yin àgbàlẹ̀ sọ pé ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dá Ilé Ifẹ̀. Gbogbo àwọn fọ́nrán fídíò tá à ń ṣe àmọ́bi tó ń dé. Àwọn ẹgbẹgbẹ̀rún èèyàn ni wọ́n wo fọ́nrán fídíò wa. Nítorí ẹ̀ ló ṣe jẹ́ wípé àwọn nǹkan tí ò mú ìlọsíwájú bá orílẹ̀-èdè Nàìjíríà, tí ò mú ìlọsíwájú bá
ilẹ̀ adúláwọ̀ tí òun lọ síwájú bá Yorùbá òun náà lá máa wà. Ṣé ẹ mọ̀ pé bàbá jà títí tá a jà kan lé tá a jà kan gírí akanra alẹ́ akanra oko tí n bá sọ pé nítorí mi ò sọmọ ìlú Ọ̀yọ́ tí n bá wà láwùjọ àwọn tí wọ́n ń sọmọ Yorùbá bọ́ bá pè tán tọ́ni nǹkan ṣẹlẹ̀ ńlọ yẹn ọmọ Yorùbá náà kọ́nu yóò kàn mí kí mi wá ti jọ́mọ̀ ìlú Ọ̀yọ́ bí. Bàbá wa ń tẹ̀síwájú wípé ẹ ká máa gbé lọ sọ́tún ká máa gbé lọ sósì ká máa fa wàhálà lọ́tún ká máa fa wàhálà lósì káwa akàròyìn àbá gbéròyìn ká lè máa rí nǹkan sọ ń gbogbo ìgbà ọjọ́ wo la fẹ́ ṣe léè dà a dẹ̀ ń sọ wípé à ń fẹ́ Yorùbá nation a máa jà kátúrẹ́ padà ni. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ńgbà yẹn kò dùn mọ́ Bashorun nínú lóòótọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n sọ pé bàbá Wándé wọ́n gbójúṣe àwọn Ọ̀yọ́mèsì ṣe wípé kò jẹ́ kí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ kó fi ààyè sílẹ̀ fún bàbá Wándé tàbí láti lọ bá bàbá Wándé. Bàbá Wándé dẹ̀ sọ pé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ló wá bá àwọn. Látàrí pé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ká lébù sí àwọn Ọ̀yọ́mèsì pé wọ́n gbàbẹ̀ tẹ́lẹ̀. Ṣebí tí wọ́n bá gbàbẹ̀ tẹ́lẹ̀ táwọn afọwọ́jẹ́ bá gbàbẹ̀ tẹ́lẹ̀ àwọn náà jẹ́ ń bẹ̀ àwọn náà jìyà ń bẹ̀. Bàbá fi ẹni tí orí òyàn tí ifá òyàn tá a fi sórí àpèrè kí n tẹ́ ẹ ṣerú àwọn àpèrè yẹn tá a fi síbẹ̀ ẹja filẹ̀ fáwọn alálẹ̀ ṣáwọn alálẹ̀ ọmọ tí wọ́n ń ṣe ni àwọn alálẹ̀ ò gba ká lọ kábọ̀ ìṣẹ̀ṣe Yorùbá kò sí awúrúju ń bẹ ṣe lè kó gbèsè ẹlẹ́sẹ̀kẹsẹ̀ ni ó fast ju jamb result lọ lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó kàn fọwọ́ bá lásán báyìí gbà ó ti dún. Ẹ jára wọ́n bẹ̀bẹ̀ kí Bashorun ó mú nírò pé bí Bashorun bá padà wálé nǹkan yí padà lọ́yọ̀ọ́ àsìkò kábíyèsí yóò sì sọ wá sí eré yóò sọ wá sáyé láṣìírí ìdùnnú rẹ̀. Olúṣọlá olómi ọgbọ́n ló kọ mi mo tún sọ yìí mo dúró o ẹ fèrè ń gba yín ṣọwọ́ sábẹ́ comment section yìí láyọ̀láyọ̀ lápàdé ó dà.